ọdún ṣe o bẹ́ẹ̀ nìkan bá ṣe fóṣù mẹ́fà o aliamudu ló yẹ ká ṣe ìyìn ògo akálẹ́lúyà o. kò sẹ́ni kankan tó mọ̀ ṣe àfọlọ́hún ẹni tọ́lọ́hún bá wá gbé fún ipe ọya máa ṣe lọ. láti 45 years àbí 44 years 44 years tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ yìí. bẹ́ẹ̀ni. níjọ́ ọmọ ní gbàgbé tínú yín bàjẹ́ jù tẹ́ ẹ lè gbàgbé láéláé. ọjọ́ ọmọ ní gbàgbé èmi mọ̀ kan ṣùgbọ́n mo fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. tinú bàjẹ́ ó pọ̀ o. mi fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ mo mọ̀ kan. oríṣiríṣi irọ́ pé ó fàdí ẹgbàrà wọ ẹnìkan ni. ó de ní. ó kádì ẹ̀ fún bí ká sọ pé mo pààyàn. ntẹ́mi mọ̀ tó dájú nù tẹ́ ń sá káàkiri ńjọ́ náà. láì ní abẹ́rẹ́ kankan lọ́wọ́ láì ní tẹ́ ń sá káàkiri ńjọ́ náà tẹ́ ẹ lóde tẹ́ ẹ lè kọrin. kọrin kẹsẹ́ mo lè lọ ni. tẹ́ ẹ lè jáde. sọ́jọ́ tí a fẹ́ sọ pé a fẹ́ lọ pé òmùgọ̀ Rasidi Àyìndé fẹ́ lọ gba físà láì gbà wọ́n máa ń tò lẹ́kọ̀ọ́ téèyàn bá fẹ́ gba físà UK kì í ṣe pa apọ̀mẹ́ǹtì ò tí ì dé kì í ṣe ibi tí UK embassy wà ń sìn ló wà ṣáìdì ọ̀nà tá a bá kọjá Festac síwájú báyìí ní UK embassy wà ń gbà náà tó yẹ pé bí a bá ti débẹ̀ yìí ó tò ní ẹ̀ ń bá ráyè wọlé ni tí mo fẹ́ lọ láti lọ gba físà adẹ̀dẹ́ tógeètì àárín ń bẹ̀ yẹn àwọn kan wà wájú àwọn kan tiẹ̀ ń ṣẹ́wọ́ sí mi báyìí lóru ní nǹkan bíi torí ẹni tó bá tètè débẹ̀ ni ó ráyè wọlé. ẹ jí kúò ń bàdàn. mo ti kúò lákẹ́dẹ̀mí láago 3 lóru. níwájú ó ti ẹ̀jọ́ dà ṣùbà. ṣùbà kẹ àṣàwọn tó ń nawọ́ báyìí ní tógeètì táwa rò pé wọ́n ń fẹ́ tọrọ mọ́tò ọ̀ka gbé àwọn ni àṣé wọn sọ pé ká gbé àwọn wọ́n ń sọ fún wa yìí pé iwájú ò dáa. pé o lè wà ń bẹ̀. èmi ò tẹ̀ ń bóyá ó lè níbí kan ni àṣà tẹ̀nà pa ni. yáá. nígbà tá a máa dé iwájú yẹn ní kọ́nà yẹn báyìí igi ra pàtàkì lákọ́rí tó wà lójú ọ̀nà àmọ́ tó wá páàkì lọ igi yẹn speed táwa ń bá lọ àkànmú igi yẹn gùn ní tẹ́lẹ̀ fisa jóná. lọ́ba di balabalabala ibẹ̀ làwa ń gbúrò ọ̀bọ̀n gbàgbọ́. ibẹ̀ l'apọ́mẹ́ǹtì ọ̀tàn sí. ibi tó wá rẹ mọ́tò yẹn sí nígbà tí gbogbo ọ́ìlì inú mọ́tò tó dànù tán tí gbogbo mọ́tò tó ti bàjẹ́ ibẹ̀ láti wá a sì tún gbúrò ọ̀bọ̀n lẹ́yìn wa ni. nígbà tí wàá sọ̀kalẹ̀ inú mọ́tò nìyẹn la bá fi ẹsẹ̀ fẹ́ bí títí òdì kejì la fẹ́ já sí àṣà ń sá lọ ni torí àti bọ́lẹ̀ mọ́tò wà láàrin méjì. ìlú èbó tó wá dìrọ̀rùn fún ọ tó dọmọ ń lù ń Canada báyìí. tí wọ́n á ń lọ tí mò ń bọ̀ yìí tá à ń wá kiri nígbà yẹn àwa padà sí tógeètì yẹn mọ́tò kan gbé wa tó ń bọ̀ látẹ̀kọ̀ gbà wá débẹ̀ la wá bá àwọn èrò rẹpẹtẹ tí wọ́n rí wa bá a ṣe rí jálajá ń pa ẹ̀yin kọ́lẹ̀ kọjá láàrin àwa ní àròkọ ẹ̀fẹ́ wọ́ ara àwọn ìṣòro oríṣiríṣi bọ̀ mélòó la fẹ́ sọ. níjọ́ tẹ̀ ń bá wọn parí ìjà tẹ ẹ má bínú bọ̀dá mi ẹ̀yin náà ẹ má bínú ẹ wá dọ̀bálẹ̀ fẹ́nìkan ẹ ń tẹ́ ẹ dọ̀bálẹ̀ fún ó sì mú di lọlẹ̀ ó sì kú òkìkí dé wọ́n ní Rasidi Àyìndé ó fọ́ndẹ̀ dọ̀bálẹ̀ fún èèyàn ní wọ́n ní ayin kíní kan ní. ojú oorun ni mo wà tán fi wá jí mi pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n tiẹ̀ ní wọ́n lọ pè mí wá gan ni pé ibi lè Rasidi sẹ́kọ̀ sí ilé ni àwọn fáǹsì rẹ̀ náà. wọ́n sì ní kí wọ́n pè mo dẹ̀ bọ́ síta n bá lọ kí wọ́n pé ẹ kú ìjókòó gẹ́gẹ́ bí àwọn tán jù yàn lọ. gẹ́gẹ́ bí àgbàlagbà àwọn tí ẹ máa náwó fún yàn. ṣé o ní ṣe wá lálejò ní ilé rẹ̀ la wá bọ̀ ọ̀nà o màmá wa ẹ bá ń gbé kátọ̀hún bíà méjì ẹ bá ń gbé fún wọn. ní wàhálà bá dé. torójú oorun náà ti wá jí mi. ní wàhálà bá dé. mo sì padà wọnú ilé nù so n ta máa gbọ́ lẹ́yìn rẹ̀ ní ariwo èmi náà bá sáré jáde kí n ló ṣẹlẹ̀. tí èyí bá ṣe pọ́lọ́ ń bẹ lẹ́yìn èèyàn lè rà sí o. ìyẹn tó ń tolúwẹ̀ ọ́ parẹ́ tí wọ́n ní gbọ́ mọ́ láyé tẹ́mi ò bá tiẹ̀ lọ. kábíyèsí Olódùmarè ọjọ́ ọmọ nígbàgbé yín pọ̀ o ṣùgbọ́n méjèèjì tẹ́ ẹ sọ yìí tó ọlágbà ṣùgbọ́n jò níjọ́ ọmọ nígbàgbé tínú yín dùn jù táyà lè gbàgbé ẹ̀ka mẹ́ta ẹ̀ pé níjọ́ báyìí mo rántí ìkànjọ́ ọjọ́ ọmọ onílùú Canada òòrùn sòǹjọ́nà tó ń yí káàkiri lórí bẹ́ẹ̀dì pé èmi náà ọmọ àbàdé mi Rasidi Àyìndé mọ̀ ni. àwọn ọjọ́ yẹn pọ̀ màkàkà sọ díẹ̀. ok. níjọ́ tí mo kọ́ máa lọ sí Mẹ́kà tálàjì Mufulani ọ̀hún. tọ́ràn yín lọ Mẹ́kà wọ́n kàn wọ́n wá pè mí wá nílé náà ni. pásítọ̀tì rẹ dà. pé
passport dàbọ̀ èwo ní jẹ́ passport. ìmọ̀ tí jẹ́bẹ̀ ń jọ́ náà. mo ti ní passport nígbà tí mo ti kọ́kọ́ lọ sí France. Paris lè gbàgbé. Yes, ní 1988. Paris tí mi ò mọ̀ pé máa lọ gan wọ́n kàn wá mú físà bá mi lé ní kí sáyé pé èèyàn ń lọ yọjú ń lọ gba físà wọ́n dẹ̀ mú mi lọ. ẹlẹ́ẹ̀kejì ó ní ti Alhaji Mufulani hun lani hun tó rán mi Mẹ́kà ní 1992. ó dàbí surprise. torí mi ń ro kan Mẹ́kà. níjọ́ tá Alhaji Àìṣekọ́lá ní lọ mú passport wá kí wọn náà tẹ̀lé wọn lọ Mọ́kà. nígbà náà lọ́hùn. bílẹ̀ rọ́ ni bí nǹkan kan ni mo sá ń wòkè mo sá ń wọlé balabalabala mo fẹ́ lọ ya passport nígbà mo dé bẹ̀rẹ̀ mo dọ̀bálẹ̀ bíi 10 fún bàbá ń fọ́tò ẹ dákun ẹ bá ya passport ọba kó 4 lé mi lọ nígbà tí n kò délé Àìṣekọ́lá bá rẹ́rìn lọ́ba gbẹ́sẹ̀ òkè pé 4 bó 24 lọ́ọ́ yà wá mo bá tún gbéra láti bẹ̀ balabalabala. ayé oní 16 làwọn àti ẹ̀kọ́ lọ. mo bá gbéra balabalabala nígbà tí wọ́n débẹ̀ bàbá ti ń tilẹ̀kùn ṣọ́ọ̀bù ní ẹ̀yìn ara ilé wa ní Yemẹtu ẹ̀ sì tẹ̀lé mi délé o fọ́tò láì tí ì dágbére. Àyìndé Adéríbigbé mi mèrèǹgè ọkọ mọ̀ sí wọn. Oyinlagolo FM 96.7. wọ́n ti pé ń wá mú wá o Ìṣọ̀lá wọ́n ti pé ń wá kọrin mo kọrin mo wí pé sálámà lẹ́kùn onílé sálámà lẹ́kùn onílé onílé mo kágò sálámà lẹ́kùn onílé mo kágò lọ́dọ̀ bàbá mi Àyìndé Síkírù mi ọmọ àgbà. Bàrírì bó ń sóòbù mọ́ bàbá kíní já mọ́ Ọládé kíní jáde Adésípò kíní jápò ipò sẹ́rẹ́ kíní jẹ́ sẹ́rẹ́ ìṣẹ́rẹ́ ọmọyọ kíní jẹ́ ọmọyọ àkókò kíní jẹ́ àkókò òòṣà kíní jẹ́ òòṣà aláyé alọ́run kíní jẹ́ alọ́run ekòló àjúbà rẹ́rẹ́ mògùn onírè ọ̀dà ọmọ mi mú wà ń jẹ búmọ̀ ṣe mọ Bàrírì bọ́ lálẹ́ gbóhùn òkè jẹ́ wọn mọ̀. Ìṣọ̀lá máa dé o ọmọ Bàrí fàdà òwèrè jẹ́jẹ́ Ìṣọ̀lá máa dé o ọmọ Síkè wọ́ndà òwèrè jẹ́jẹ́ bẹ́ẹ̀ mìíràn ṣe bẹ́ẹ̀ ń gbóhùn erin òwèrè jẹ́jẹ́ bẹ́ẹ̀ mọ̀sá o ṣe bẹ́ẹ̀ jiyọ̀ lọ́bẹ̀ òwèrè jẹ́jẹ́ Adébáyọ̀ màrè o ọmọ Síkè fàdà òwèrè jẹ́jẹ́ ọ̀ṣẹ̀bàlọ́wọ́ Ọlọ́run mi ọba tó dá gbogbo wa. Kábíyèsí Ọlọ́run wo bí ẹ ṣe ń bọ́ láyọ̀ fọ́mọ mi lórí ọba mi ẹlẹ́bùrú kẹjẹ ó ṣe é ṣe. ẹ fọ́ ọmọ lọ síà. aláwùrá abàdínú nàlí sílámì. ẹ máa bá ń bọ́ láyọ̀ fún. Muhammadu nabi na imamu mo ṣe bá lọ́wọ́ bàbá mi o Kọ́láwọlé mi kọ́ọ̀lì ntì. Kábíyèsí Ọlọ́run. Ìrẹ̀lú ọmọ kọ́lọ́jẹ̀ bàbá wa kọ́lákọ́lá. nílọta. wọ́n máa ṣe bà ìlọ́ta sánilé bàbá mi wọ́n tún máa ṣe bà lọ́wọ́ olórí ọmọ bá gbogbo Àkìlẹ̀ Ìjẹ̀bú pátápátá o. Àyìndé ọmọ Àyìndé kẹwàá ní ultimate bàbá wa lọ́jọ́kọjọ́ mo fò fẹ̀rẹ̀ ó dínú Ìbàdàn lọ́dọ̀ bàbá mi mẹ́rẹ̀ǹgẹ̀ Àyìndé mi mẹ́rẹ̀ǹgẹ̀ bàbá ó nírùngbọ̀n yẹ̀wùkẹ́. Sídìí Àyìndé ní ń pè wọn. Àyìndé kò Àyìndé ọmọ Àyìndé wọn máa ṣe bà lọ́dọ̀ bàbá mi ó Kọ́láwọlé ọmọ àdábà níjà ọba nípẹ́rẹ́ lọ́kùnrin ó Mọ́gàjí ilé Adésún Adé ti kọ́ bàbá mi kò ní jábọ́ láyé àǹsọ̀m Kọ́láwọlé ìmọ̀ ìfọ̀dà. àwọn ará diaspora wọn lájọjò yìí pọ̀. bíríwù máa ìfọ̀dà Kọ́láwọlé wọ́n tún máa ṣèbà lọ́wọ́ ìyá mi mú ìbáàtú ọdún ni. ọmọdé ọgbà tó lánú sẹ́yìn jẹ́ o Olúbísí ọmọ aláró lọ́lẹ́sí ẹ̀yìn mẹ́sìn ní ìyá ọmọ ẹgbẹ́jẹ́ lẹ̀kẹ̀. Kábíyèsí Ọlọ́run. ìyá mi Àdùnní o
ìyá mi ẹ̀dùn ni Múyìbátù ni wọ́n pè ó ìyá mi ẹ̀dùn ni ó kárẹ̀ ó ìyá mi ẹ̀dùn ni ó. ọ̀dà ṣé Barrister ló bí ọ. ẹ ṣe mo dúpẹ́ pé òkun kọ́mí lórí ń kọ́ lọ́kàn mi ẹyẹ mẹ́ta ló lòdù ìṣọ̀lá irin. ẹyẹ mẹ́ta. tí n bá wà ń pèdè mi ọmọdé ilé o wọn máa jó nítara àwọn àgbààgbà wa sì máa mi lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ o. a ti gbọ́ kan nínú ọjọ́ mọ́nìgbàgbé tínú yín dùn jù ìyẹn ni ọjọ́ tí wọ́n pè yín tí ẹ fọkàn sí tálàájì mú Fúlàní ń kọ́lọ́hún bá àforíjì ọlọ́run gbàbọ̀ ẹ̀ tí a rán yín mọ́kà pé Rasidi ìwọ náà lọ dàlájì ìkejì ńkọ́. ìkejì ní 1998. 1998 kí ló ṣẹlẹ̀. tí wọ́n máa kọ́kọ́ fún wa ní fisa Amẹ́ríkà èmi àtàwọn bamboys mi. ẹ lè rọrùn sùn jọ náà. nígbà wọn ti ẹ̀kọ́ sọ pé wọ́n grant wa tí wọ́n fún wa ní pépà slip yẹn pé tó bá dọ̀la àbọ̀túnla tó bá dọ̀túnla ẹ wá collect visa wọ́n dẹ̀ gba gbogbo páálí. níjọ́ wọn kọ́kọ́ sọ bẹ́ẹ̀ fún mi ní Àbújá wọ́n bá ní kí n máa lọlé tó bá dọ̀túnla kí n padà wá mo ní mo lówó hòtẹ́ẹ̀lì ń máa sùn bí ìdọ̀túnla ni irọ́ lè bi ti ẹ̀rù pé wọ́n pa ń máa sùn bí. ṣé kèsì pé wọ́n fẹ́ mú wa. mo bá lọ rè wó hòtẹ́ẹ̀lì kan sẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì àwọn oní DHL tí ó ti ní lọ gba fisa mo ń bọ̀ àárọ̀ kùtù ìjọ kẹta aago mẹ́fà wọ́n ní wéé tí ọ́fíìsì báyìí ẹ wò wé ọwọ́ yín aago mẹ́wàá ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ mo ti dídé bẹ́ẹ̀ láago mẹ́fà ọlọ́mọdéjogún òdílé ọ̀tẹ̀lé mi. èyàn ò ṣe ní jíde bẹ́ẹ̀. ìjọ yẹn níjọ́ mọ́nìgbàgbé kejì. ìjọ yẹn tí wọ́n kọ́ fún wa ń slip wọn pé kí ni ìtumọ̀ pépà tán kó fún wa yìí. ọlọ́run mọ́mọ́ jẹ́ kínní yìí ó dàrú. làbá débẹ̀ ní ọ̀túnla níjọ́ kẹta wọ́n dẹ̀ ń kó o jáde báyìí wọ́n gba gbogbo sílẹ̀ èyí tí mo kọ́ sí wò báyìí mo pé fisa Amẹ́ríkà mọ̀ ní ọ̀tán ara àwọn ọmọ ní gbàgbé nìyẹn. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ àwọn ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ pọ̀ gan-an ọjọ́ tí màá ṣẹ́rí àwọn ẹlẹ́ẹ̀kẹta yẹn kí nǹkan fi kúnra wọn. ọjọ́ tí Canada kọ́ máa grant mi èmi pẹ̀lú first born mi ni lọ́jọ́ yẹn wọ́n bá fún mi wọ́n fún ọmọ mi ó dà pé kìíní ó ń dojú ẹ̀ bọ̀ báyìí. ó ti dọbẹ̀. ara àwọn mọ́nìgbàgbé yẹn wá pọ̀ lọ jàrá ṣé jọ pé London ká lọ London ni tá a fẹ́ lọ tá a wà lọ bí oko ọbẹ̀ báyìí. tó wá di pé gbogbo ibo náà ti ń kọrin fújì lágbàáyé tí mi ti di. kábíyèsí Ọlọ́run kò sì ní í bàjẹ́ mi ti rí bi náà. Ọlọ́run ti tu àgàrà sídìí Àyìndé síwájú kò ní í dá padà ẹ̀yìn. tá a bá ní ká fojú sùnùkùn wo nígbà tẹ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ eré tá a lè wà wò kọ́ sí ẹ̀ pé mo fẹ́ dàbí ẹni Ọlọ́run òòṣà òkè jẹ́ ń lè dàbí ẹni báyìí láyé kọ́yẹ́ ti jẹni náà lọ ní ìsìn ẹ̀ mọ̀. bí mo lọ́gà late Síkírù Àyìndé bàbá Màjẹ́. ẹni tẹ́mi ń gbègbè lẹ́yìn wọn nìyẹn. nígbà náà. a kéré gan gbogbo wa kéré. ẹ wá rò pé ọlọ́mọ̀jẹ́ ń tó Màjẹ́sítà yìí láyé mi. èmi ò tẹ̀ wò pé kọ́lọ́ ń jẹ́ ń tó Màjẹ́sítà bá a ṣe jọ ń tẹ̀lé ra kí mò ń gbègbè mo ti rò pé ó pin. pé star mi ti dé. sáàmù tẹ̀léra wa. èmi mọ̀ ni èmi olóògbé Màjẹ́ mọ̀ ni. èmi olórí elégbè Màjẹ́ mọ̀ ni ọmọ mi ni. nígbà tó lọ́run ó sì gbé ìyanu dé. ọjọ́ yẹn a lọ play níbì kan ní Ọmí Àdìo pẹ̀lú ọ̀gá mi. àdè play ẹ mọ̀ pé ayé ìgbà yẹn olórin máa ń play ní Monday to Monday ni. ìta wa lọ ní Saturday yẹn ní Ọmí Àdìo bàbá Màjẹ́ ti play ó ti táyà wọ́n wá sùn lọ lórí àga àwọn ọmọ olóòkú dẹ̀ fẹ́ jó láago 3 òru. stress burúkú. tí ọ̀gá ti sùn lọ wọ́n bá wò pé sáàwá ní bẹ́ẹ̀mi ṣe mú máìkì nìyẹn gbogbo àwọn onílù dẹ̀ ti bọ́ sílùú ìdílù wọn bá a ṣe bẹ̀rẹ̀ báyìí àwọn ọmọ olóòkú bíi 4 tó kù wọ́n jó dilẹ̀ mọ́ ni. ní ọ̀bá kò sí pé bọ́yá àbí wọ́n màlá pé ọ̀gá ti sùn ọ̀gá mi gan jí báyìí wọ́n ń wò wá lọ lẹ́yìn báyìí. wọn ò lè gba máìkì padà. wọn ò lè gbà wọn ṣàfihàn ilẹ̀ ọjọ́ náà tá a délé bẹ́ẹ̀ owó tí wọ́n pín mi níjọ́ náà ju gbogbo owó tí mo ti ń gbà látijọ́ tá a ti ń lọ. pé ọmọ o sì bàṣírí mi níjọ́ àṣírí fẹ́ tú. ètò wa jẹ́ tí kinní ń fi wá sí. pátápátá. kò tí ì ju bí oṣù méjì lọ sígbà yẹn.
ẹni tó jẹ́ ìyàwó sí mọ́mì wa lọ́dọ̀ dáàdi wa màmá wọn kú wọ́n á fẹ́ ṣe ìnáwó òkú yẹn ní Èdèjì ní sáìdì Igbó Elérin lọ́nà Òkò màmá bá ní iṣẹ́ tá a fi máa wé léré kí. Rasidi wàá kọrin fún mi. ṣé bọ́ ọmọ méjì tí wọ́n ní òun náà. ọmọ mi náà ń kọrin. ó ń kọrin. wọ́n bá ní ẹ jẹ́ ọ lọ. ìyá yìí ọmọ lọ lè dojú ọmọ lọ disgrace mi ìmọ̀ tó ń wíwùn ìmọ̀ ní báńdì. wọ́n bá fún wa lówó la bá lọ gbarinṣẹ́. elégbèdà. àṣà sàrà àwàjọ ó de Èdèjì. elémẹlẹ ńkọ́. gbogbo wa la kóra àwàjọ. ọlọ́rẹ̀ wá àwọn èèyàn jámọ́jámọ́. lọ́ba dọ̀hún ní pati yẹn ni wọ́n ti fún mi ní pati sátọ̀dé mẹ́rin tó tẹ̀lé jọ yẹn. La ilaha illallah Muhammadu Rasulullah. mo ṣe kúrò lẹ́yìn baba Màjẹ́. sáde kìíní sáde kejì sáde kẹta sáde. baba Màjẹ́ ẹ skisa ẹ ṣàdúrà fún mi mo lóde sáde tí ń bọ̀ ìwọ níbo ló lóde ọ̀sìn mo tún lóde lẹ́yìn tí tó ń bọ̀ mo tún lóde lẹ́yìn tí tó ń bọ̀. bí nǹkan yẹn ṣe sí nìyẹn títí dé ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí. èké ṣe bọ́kùdé bá pé mẹ́ta ń bà dára sídìí ó nìkan bẹ̀ kí ló fà á tó jó rí bẹ́ẹ̀. mímọ̀ ṣe wá ni kì í ṣe mímọ̀ ṣe kankan àánú náà ni gbogbo ẹ̀ mo kàn rà àánú gbà kò yé mi gan. kò yé mi. àwọn lukú jáàsì àwọn fẹ́tì wọ́n ń wò wá lamẹ́ríkà inú wọn ń dùn bí ẹ ṣe pé Rasidi Àyìndé ẹ̀ la gbé wáyé inú yín dùn wípé ẹ̀yin àwòkọ́ṣe Màjẹ́ tẹ́ wò. àwòkọ́ṣe gangan ó ní Barrister o. Barrister làwòkọ́ṣe. bàbá tó ní fújì. kẹ́ ẹ̀ tó máa gbègbè orí Barrister wo lẹ kọ́kọ́ gbọ́ tó mú yín bíi magnet. mo tiẹ̀ ti gbọ́ lóríṣiríṣi. èwo lẹ kọ́kọ́ gbọ́ tó mú yín jù. sẹ́rí tó ó attractive gan. àwọn rẹ́kọ̀dù yẹn ti pẹ́ bí ẹlẹ́gbẹ́ mọ́ oní èrè ya ẹ dákun ẹ sọ kọjọ́ ya o ijó pàtàkì lè jẹ́ fẹ́nibọ́dì tó mọ̀ jó Ajísìkírù Àyìndé Barrister o. báwo lò ní ó ṣe rí. Túndé Kúbèjì Alájì Àlàmú ẹ jẹ́ kó yà láyìndé mi. ǹjẹ́ o àfẹ́ká àlàyé ń fẹ́ ná Àyìndé ẹ jẹ́ kó yẹ mí. mo ti kéwú kí n tó lọ o mo paná bí Muhammad. ẹ kọ́kọ́ lọ ṣèṣọ̀yè lórí àwọn orin Barrister. Àyìndé ewé àjẹ́ o ìyẹ̀wò nítò kété Aláyìndé tiẹ̀ yàtọ̀ o. kábíyèsí Ọlọ́run. bí egungun bá pógun ṣé bó lóògbò ojo ní bàbá wọn. ìwọ kọ́ ṣàwó iye ọkùnrin yìí. pẹpẹ yẹ bá tẹ̀lé àpárẹ olùpa wọn rẹ. láì gbéwèé lọ́kẹ́yìn ọmọ ká. tẹ̀lé mi ká lọ bàbá Rísítà ló lọ́nà o. ọlágbára ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá Barrister gan laláwòkọ́ṣe. aláwòkọ́ṣe nìyẹn. òun laláwòkọ́ṣe gbogbo olórin pátápátá. mọ́rántí ìjọ kan tẹ́ gbé wá bàdàn ẹgbẹ́ Barrister wá bàdàn. ní Orison suit. bẹ́ẹ̀ ni nígbà tí bàbá gba MFA. níjọ́ yẹn Barrister kọ́kọ́ wọlé mi láyé tá a fi ṣe rìkọ́dìn nínú stúdíò mi. ọjọ́ ọmọ ní gbàgbé ni. gbogbo olórin sì kọrin nígbà tí wọ́n pè mí bàbá jókòó lọ́ọ̀kan báyìí. láàárọ̀ ọjọ́ kejì ọwá ṣàdúrà fún yín ní hòtẹ́ẹ̀lì Rasidi Àyìndé ò ní tẹ́ ò ní tí ìràwọ̀ rẹ̀ ò ní wọ̀ọ̀kùn. àdúrà yẹn gbà o bọ́n ṣe ṣe àdúrà yẹn gbà ní Nàìjíríà lóríṣiríṣi a tún dé London nígbà ọjọ́ òbí wọn ní 2008 ní hòtẹ́ẹ̀ wọn bọ́n tún ṣe àdúrà fún mi lóríṣiríṣi ni àdúrà yẹn dẹ̀ ó mọ̀ mi dè ní. kábíyèsí Olódùmarè mi lọ lẹ̀ rí. sẹ́yìn mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sí Barrister lẹ́fi ṣe àyájọ́ ọjọ́ tẹ́ gbé wọn wá yẹn ni. kí lẹ rí. kò sẹ́ni kankan tó mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀ sí Bari. ẹ kàn sáàrò náà ni. orí àwọn àwa ṣe fún wọn ni pé. MFR. federal government recommend Barrister fún MFR. pé gbogbo wa ní recognize yẹn. gbogbo Fuji pátápátá ni wọ́n recognize tí òun ṣe Barrister ni. pé nǹkan rẹ ni ó yẹ ká lè fi kíní ìlọlẹ̀. olóòtú ẹ wá wo ọjọ́ yẹn. ẹgbẹ́ mi wà ń bẹ̀. Ọlọ́run ọba o. ìjọ yẹn jọ ọmọ ní gbàgbé ni o tá a dá nkàrà ti ń kanlẹ̀. ó ń kanlẹ̀ ni o Alhaji Barrister náà wàá rú sínú agbádá nkàrà. mo dúpẹ́. àti gbogbo àwọn olóògbé tó ti lọ. tẹ́ ẹ bá wo fídíò yẹn á mọ̀ wá lágbájáre Alhaji Sawaba níjọ́ náà lọ. Alhaji Sule Adigun gbogbo wọn. ẹ mọ̀ sọ mọ́ ọ̀dà ìmọ̀ràn wo lẹ́ gbà wọn ní Fuji tí ń bọ̀. sẹ́rí kí n tó gbà wọ́n nímọ̀ràn mo máa kọ́kọ́ fi eléyìí síwájú ipe kí gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo ọmọ Ìbàdàn kàn bá mi dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ CCII
Central Council of Ibadan. ẹ̀yin lẹ́mọ̀ sí ààfin Ìbàdàn mọ̀ ń bọ̀ ń bẹ̀ náà sáwọn wọ́n pè yín síbẹ̀. àwọn ni wọ́n pè mí o. CCI. yes wọ́n ní ta ló fìtì. láti sí ààfin wọ́n dẹ̀ pè mí. Rasidi Ayinde la fẹ́ o. CCI wọ́n á bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àjọ̀dún lẹ́ni bá a ṣe ń sọ̀rọ̀ aṣọ tí mo wọ̀ ẹ́. ọ̀sánwó advert. aṣọ CCI. ọ̀sánwó advert. wọ́n wá wò mí sùnsùn wọ́n wá fi oyè dá mi lọ́lá. gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn mi àtàlájì Tájù system lẹ́ni yìí. èmi náà ń bọ̀ ń bẹ́ẹ̀. ó ti di dandan. èmi náà ń bọ̀ ń bẹ́ẹ̀. n bá ti ń kú òǹbí ń sìn mọ̀pó ni mò ń lọ yìí. tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìn gbogbo ẹgbẹ́ ọmọ Ìbàdàn láti máa rìn lọ sí òkè àrẹ. yọ̀ǹda tèmi nípa tó nírìn dókítà ní mọ́mọ́ rìn. ìta bá lè rìn tá bá sì lè bọ́nu mọ́tò náà. mo lè dúró nú ọkọ̀ kí n máa juwọ́. bẹ́ẹ̀ni èmi náà lè wà nú mọ́tò pẹ̀lú ọgọ́rùn èèyàn káwa náà máa juwọ́. onírìn lágbára díẹ̀. at 61 kíyàn tó wá pé àjọ kọ́wọ̀ rìn náà. ó ti tán èmi náà bá wọn dá sí i àwọn ẹgbẹ́ CCI. mo sì ń dúpẹ́ lọ́wọ́ PG President General CCI. Barrister Sulaiman Ajeniyi Ajewole láti rẹkọmẹ́ndì mi. ẹ mọ àwọn tán máa ń fún lóyè CCI ni àwọn olówó tó ti ní owó pin tọ́jú ọmọ Ìbàdàn ni kan tó wá foyè dé mi Rasidi Ayinde lọ́lá. wọ́n foyè dé èmi náà wà ń bẹ̀. yes èmi náà wà ń bẹ̀. ẹ wo Ọlọ́run. èmi náà wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ CCI pátápátá fún ọ̀sẹ̀ Ìbàdàn. Kazeem Alimi dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá. oyè tẹ́ ẹ fi dá lọ́lá ni mò ń polongo yìí ẹ máa retí mi mò ń bọ̀. agbára Ọlọ́run. ẹ̀ ń tá a sì ná ń bẹ̀ náà Ọlọ́run ó ṣe. Alhaji Rasidi Ayinde ẹ gba àwọn onífújì tí ń bọ̀ nímọ̀ràn. ṣe rí gbogbo onífújì pátá àwọn upcoming ni o. upcoming artist. yes. yeah. torí gbogbo àwa tá a ti jọ ń ṣe tipẹ́ àtàwọn tó tún tẹ̀lé wa gbogbo wọn ti rí bí nǹkan ṣe rí. but ìmọ̀ràn mi ni pé Yorùbá máa ń pòwe pé ẹ̀sìn iwájú onítẹ̀yìn máa ń wò láti sáré. ẹ má jẹ́ ká ṣe ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. ẹ̀yìn tó máa ń ní kì í dáa. ṣùgbọ́n téèyàn bá dúró de orí Ọlọ́run ló bá mi débi tí mo délé nìyí. kábíyèsí Olódùmarè. mi ń wá nǹkan tí ò sọnù kiri. nígbà gbogbo àwọn èèyàn tí wọ́n ń kọ́lé tán ń ṣe gbogbo ẹ̀ pé Rasidi Ayinde irú ilé wo wá nìwọ́ kọ́ nígbà tọ́lọ́run wá dé nísìn. tí ó kọ́lé yàwó àwòrán. ṣe bẹ́ẹ̀. ṣe bí kèé ṣe lédè ẹ̀mí pé èèyàn tó ń fà láfíà lólé ọ̀hún. yes tó gbé mansion tèmi náà ká ẹ sọjọ́ bí Alhaji Rasidi Ayinde asọjọ́ bí 61 lánàá. ó yẹ ká lè surprise yín ẹ fọmọ ńlá candidate yín sínú bàbá tẹwótẹwó ẹ fún láka nọ́mbà yín bá ń tẹ 100,000 fàlàjì owó epo ọ̀ya kánmọ́. tọ́ àdúpẹ́ o. ọ̀ya ẹ fún wọn lá candidate ọpẹ́ ní fọlọ́ àdúpẹ́. Alhaji Rasidi Ayinde. lọ́fẹ̀dẹ̀ erin mojú kò bá bẹ́ẹ̀ lọ. tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn onífújì tọ́lọ̀ ń gbà fún Ìbàdàn. olóṣèré lọ. ó ti rí oríṣiríṣi mọ́nìgbàgbé ntọ́jú ẹ̀ rí bójú ọ̀bá rí ń bí okùn ojú ò lè rí ń bí idẹ bí idẹ. fọwọ́n lórí mèrèjì Ayinde alóyin ló. béèyàn bá rí àdánwò kó lè gòkè. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kì í ràdánwò. tí ó sì gòkè ṣùgbọ́n tádánwò ń bá dé ó lè jábọ́ orí ni. kádàrá ò papọ̀ orí ni gbogbo nǹkan. ẹlòmíì